à ń kọ́ra wa ní ẹ̀kọ́ ká tẹ̀síwájú ní ẹ̀kọ́ tá à ń kọ́ra wa bá ṣe ń dá lẹ́kọ̀ọ́ lórí ìṣẹ̀ṣe àti òrìṣà. Ọ̀rọ̀ tèmi ò ní pẹ́ púpọ̀ yẹn pàánù lóye jíjẹ program yẹn but mo travel lánàá yẹn and I came back late ògbónà rí picture yẹn came back late and 11 dẹ̀ ni mo ti promise gba gbọ́dọ̀ máa fi sí àná yẹn má bínú pé ó yẹ ṣáàbì mo sọ pé tí wọ́n ti wáyé lẹ́gọ̀ngàn bẹ́ẹ̀ a máa yẹ lẹ́gọ̀ngàn Ọlọ́run nìkan lórí fixed time period lọ́dọ̀ àwọ̀ òní. Now òkè àlùbáríkà ọláyé òkè ṣé fínà àbí àdúnù òkè ìtànsán ìmọ́lẹ̀ òkè bẹ́jì ọba ṣe wọlé yẹn mú kí wà. Tí wọ́n ká fẹ́ gbéyẹ̀wò ní ṣókí mi ò fẹ́ lọ sí aspect tá à ń treat bọ̀ tẹ́lẹ̀. N fẹ́ ká wo ìfọ̀rọ̀wérọ̀ tó fẹ́ wáyé láàrin àfáwà àlí ẹ̀fà àgbà àti ms bàbá àtàwọn tó kú ẹ̀ olówó èkó alọ́ba àti gbogbo àwọn tó máa ń ṣe ìṣẹ̀ṣe lórí TikTok yẹn. Wọ́n ní dialogue kan ní January 30th. Inshallah, I'll be live with them. Màá wà pẹ̀lú wọn live yẹn. But though mo ti gbọ́ condition kan tí ms bàbá gbé kalẹ̀ tẹ́lẹ̀ pé a lọ rí rédíò kí Oríyọmí gbé gbá wọn kòdò kó possible. National radio lè gbèrú ẹ̀ láìláì kódà local radio lè gbé because àwọn transit kan máa wáyé ń bẹ̀ tó lè dí àlàáfíà lù lọ́wọ́ ẹ̀ fáwọn èèyàn ní gbọ́yé. Bẹ́ẹ̀ bá ní TikTok ó ti mọ̀ ṣe sí TikTok, ẹ bá ní Facebook ó ti mọ̀ ṣe sí Facebook, ẹni bá ní kí náà pé YouTube ó ti mọ̀ táwọn wò ń bẹ̀ àtàwọn social media handles míì tó wà. So kò ní ṣe wọ́n ní irú kí lélẹ́yìn àti mo bá ṣe ń manage ara wa ń bẹ̀. So rédíò gun ò ní gbarú ẹ̀ láìgbà tó fẹ́ kan ti rédíò ń pa láìláì kò sí rédíò tó lè gbà. So inú mi dẹ̀ dùn pé ó padà ms bàbá ó padà sọ̀kọ́ǹbù pé ká lórí TikTok wọ́n lè air on YouTube, on Facebook, anywhere. People can repost, people can reshare, kò sí problem. But January 30th 30 ní túmọ̀ ẹ̀ o by 9 PM lórí page Ọba Solomon ọ̀rẹ́ mi dáadáa. Wọ́n á gbọ́ ọ̀rọ̀ tó Ọba Solomon sọ, ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi gan. Ẹ̀ kí mo share ọ̀rọ̀ yẹn èmi ẹ̀ share ẹni a o tí wàá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mi ò share ẹ̀ ló yí. Kàyí kan tó wá ṣe mí lánàá mo kàn rí airline kan Enugu mo rò pé Enugu state ní Naija ń bí wọ́n ní airline. Èkó tó wá jẹ́ ọba wọn ò ní airline ẹyọ kan. Gọ́vnà Sanwó-Olú ẹ má bínú o Babájídé Sanwó-Olú kí ló ń ṣẹlẹ̀ kí ló kò yé mi. Èkó tó jẹ́ ọba gbogbo state wọn ní airline tọ́wẹ́ travel àwọn èèyàn locally ó kàn rò pé Enugu air Enugu mi ò lára Èkó ló wọ́n lọ tán ní airline. Èkó tó wá jẹ́ ọba ò ní airline. Gómìnà Sanwó-Olú ẹjọ́ ojú ti mi gan lánàá yẹn o wọ́n má dojú ti wá ní o torí ní Èkó ò ní airline.
Ogun State ò ní airline, Ogun ní airline, kò sí Ogun Air, kò sí Lagos Air. Mi ì sáwọn ilẹ̀ Yorùbá tó kú o, Ọlọ́run gbọ́ mi ò sọ ilẹ̀ Yorùbá tó kú o. Ẹnìkan tún ní Imo State náà ní airline, yéé láìláìlàlẹ̀ rí mi o, mo kàn ya ní o, ó ká mi lára ní. Imo State ní airline, ẹ̀mọ́ tó fún ní wọ́n bá kan travel, wọ́n wá ń sọ Igbo nù plane. Káàbìrú bẹ́ẹ̀ national grid tó ní iná wá sí lọ, wọ́n rí wọ́n sọ Igbo àti English, mo ní yé èrí mi o, mi ìgbọ́ Yorùbá inú plane ní Naija. Mo ní wọ́n wo orí pé mo á gbọ́ ọ́díò tí Ọba Solomon ṣe, ọ̀rẹ́ mi dáadáa, ọ́díò wọn move mi gan ní ọ̀rọ̀ làákàyè ní Ọba Solomon sọ. Ẹ̀gbọ́n ó lè yọ yálọ́bí lèmi wọn sábà pay attention ọ̀rọ̀ tó sọ yẹn, mo pay attention sí torí kí ṣe náà àwọn. Kí ló ń ṣe láàárọ̀ yìí náà? Ó dojú ẹ̀ báyìí o. Nẹ́tọ̀kì yẹn dọ̀wọ́rú bá ń bá mú ni o. Ó dàbí bó ti dúró díẹ̀. Nẹ́tọ̀kì mi ni mi mọ́ tó ń ṣẹlẹ̀. Wọ́n kan ti mú lọ. Èyí tó dé kó sí ńlá rẹ̀. Náà mo máa ń lọ ní pé gbọ́ ọ̀rọ̀ Ọba Solomon, ọ̀rẹ́ mi tààrà, ọ̀rẹ́ mi àtàtà ìyáre tó sọ nípa dìbéètì yẹn tó fẹ́ wáyé láàrin àfáwà Alifa àgbà àti MS Baba àtàwọn èèyàn ẹ̀. Tí Ọba Solomon sọ pé in tó máa fi pé ó wá ń sọ̀tọ̀ láàrin dialogue bó ti ẹ̀ pé ó gbé fúnra wọn bákan but ó try àti kí náà pè àti dialogue debate àti kí náà ti ń pè náà ó ṣá lo ìní yẹn ṣá. So máa ń lọ ni pé ó wá ní dandan ni kí ká question ara wa, dandan ni now. Ẹ bá lo dialogue, ẹ bá lo debate síbà lórí topic yẹn bọ́yẹn ṣe dialogue rèé kó dà debate kan bọ́yẹn ṣe náà nìyẹn, àgàn ń lórúkọ ẹ mọ́ra wọn ni. Tí n bá sọ̀rọ̀ tó pé a fẹ́ treat the word òrìṣà, a fẹ́ treat kí ni àpò láàrin òrìṣà àti Islam fún àpẹẹrẹ pé ó ti di nǹkan méjì. Bí wọ́n tó fẹ́ treat o láàrin òrìṣà àti Islam, kí ni àjọṣepọ̀ tó wà láàrin wọn, àbí kí ló pín wọn méjèèjì. Ìta máa ṣe ni pé oníkàkú máa deliver lecture tiẹ̀ ni èmi á sọ 30 minutes lórí Islam àti òrìṣà, kí làbájọṣepọ̀, kí ni tó pín wọn yà. Likewise ẹni tọ̀hún náà tó jẹ́ Christian tó jẹ́ ọmọ èṣù, òun náà máa ṣe the same thing torí èṣù ni bàbá ọmọ èṣù ni wọ́n. Ẹ máa lẹ̀ pọ́n rán pépà, àwọn náà ọmọ èṣù làwọn, àwọn náà máa sọ tiwọn. Ẹ tó wá fún wọn ní either 10 minutes or 15 ó dúpẹ́ lórí ọjọ́ wájú agree lórí. Àwọn máa sọ ẹgbẹ́ kó sọ̀rọ̀, ẹni tó sọ̀rọ̀ sí kejì ó máa sọ lórí intent tó kọ́ sọ̀rọ̀ sọ.
pé gbogbo tó sọ yìí o nǹkan báyìí ò rí bẹ́ẹ̀ kò dẹ̀ yé ẹ tí ò lè bú inú tí ó sì pé ẹwò pòrú ìwé sọ̀rọ̀ ìrọ̀rọ̀ wọn ṣe dialogue báyìí wọn ṣe debate báyìí either dialogue or debate kì í ṣe èbú mẹ́ o torí ihun tó mọ̀ ló sọ ó ti deliver gbanu speech yẹ ó wá lọ àwọn foul languages kan gẹ́gẹ́ àwọn aṣọ page wọn ó wá lọ foul languages yẹn ni Musima try àti correct kò nítorí kò yé àwọn náà gbọ́dọ̀ lo foul language torí àwa ní constitution ọdún mo náà gbọ́rọ̀ yìí máa ó yé àfàwà àlífà àgbà a ní constitution tiwa tó gáìdì wa yẹn ní Quran pé a gbọ́dọ̀ bu tó ń sìn àgọ̀ ló ṣe àwọn tó fi ń bú Allah ọlọ́run kó má bàa bú èmi Allah pẹ̀lú àìmọ̀kan ẹgbẹ́ àìmọ̀kan ni ó dẹ̀ ti ń bọ́ sí ipò àgọ̀ lọ́dọ̀ wọn so àgbọ̀dọ̀ ló ìtara táwọn fi deliver tọ́bí tí wọ́n tó fi ń bú wa yẹn káwọn fi reply wọn or better still kẹ́ tó bẹ̀rẹ̀ dialogue ẹ jẹ́ kó yé wọn pé ẹ má bú Allah o àwa náà ò ní bú tẹ̀yìn sí ẹ jẹ́ kíkan ní ọkọ̀ wà níbẹ̀ so ẹ̀yàn máa jẹ́ guiding principle fún ikọ̀ méjèèjì àtẹlẹ́bọ àti Muslim wọn ní kọjá guideline yẹn tó tẹ̀ bá gbélẹ̀ ẹni pé ṣe sí àmì bàbá kó máa bú Allah kó máa bú wọn jù ló wà ní ṣe sí wọn lèmi ṣe sábà lọ sórí péjì wọn máa scroll kú ń bẹ̀ ni manuel máa ń gbé kúrò ni because ìtọ́ máa ń sọ yẹn kìí bá mi láwọ̀ because ṣé mi àwọn máa ń bú Ògún ni ṣe máa ń bú ṣọ̀pọ̀ náà ni wọ́n ń kú wa níwọ̀n láti máa bú wọn a lè bú wọn náà láì bú wọn sí àga sọ ká sọ pé báyìí lè dùn máa rí that's crazy a ò lè sọ yẹn so àwọn ọmọ ní ìtara làwọn fi ń sọ̀rọ̀ wọ́n lo emotion àwa nílò yẹn náà máa ń bọ́ sọ́nà wá sọ̀rọ̀ kan pé in as much tó máa ń ṣe dialogue lẹ́ ń ṣe or debate dandan ní kẹgbà question and answer láàyè tó dàbí pé mi ò gbọ́n tí ms bàbá sọ ó dàbí pé ms sọ pé wọn lè béèrè nípa ẹbọ lọ́wọ́ àwọn ń pò òòṣà lọ́wọ́ àwọn ṣé ẹ náà kí ló ń wẹ̀ dialogue yìí wọ̀nyẹn abẹ́yẹkọ́ alẹ́ kọ́ ni so ẹ̀yin náà máa sọ ń tẹ̀ mọ́ ń pa ẹbọ tàbá question yín lórí ẹ̀ tàbá kan òwe yín lórí ẹ̀ tí ìbá tẹ́lẹ̀ ìwé tẹ́ka yí ó gbàgbọ́ wáyá gbọ́ kò ní that's one opinion now nobody can force opinion on anybody n tó gbàgbọ́ nìyẹn wàhálà tí ẹ̀dẹ̀ nìyẹn n tẹ́yìn gbàgbọ́ ilé wàhálà tèmi nìyẹn it doesn't affect anybody kò affect anybody rárá so máa lọ ní pé ọwọ́ sọ́nà jẹ́ kó yẹ pé ẹ̀yin náà gbọ́dọ̀ gbà á láàyè kún bí lè nípa òòṣà yín torí ṣe rí culture wọn kí wọ́n pàṣọ́dọ̀ àwọn ms bàbá àti olówó èkó and all that culture wọn ni pé torí wọ́n ti gẹ́gẹ́ mo dé orí péjì wọn in tí mo bá lẹ́nu wọn tí wọ́n ń sọ ni mo fẹ́ dá sí wọ́n sọ nípa ẹbọ àti Christianity ọ̀ṣọ́ oníjọ́ náà lọ́hùn ṣé mo wọlé báyìí mo gbẹ́nu lé wọ́n ní àwọn òkè ń discuss yẹn ń bí mo ní à ní tí mo bá lẹ́yìn tẹ̀sán ọgbọ́n nìyẹn pẹ̀lú Christian tó wà bí náà wọ́n nínú àwọn ìṣèlú ẹ̀kọ́ nípa Islam làwọn kọ́yàn bí ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ nípa tẹ́ẹ̀mọ̀ ṣé mọ̀ mo kọ́ ni pé nítorí wọ́n jẹ́ kí ṣé idea tó wọ́n á lò yẹn ló yẹ kí mi náà wá jẹ́ òpó okay if that should be the case ṣé láwọn ń ṣàbòsí àwọn ṣe kí ni wọ́n ń ṣe àbòsí àwọn ms àkó ẹ̀ wọ́n ń ṣàbòsí gan ó yẹ kán tún dá pláfọ́ọ̀mù míì lẹ̀ kán máa kán ẹ̀lẹ́kọ̀ọ́ nípa òrìṣà tàbí tí wọ́n ní pláfọ́ọ̀mù kan ti ń discuss yẹn wà àbòsí lẹ̀ ń ṣe ní tó ń discuss lọ́dọ̀ àwọn tó kù wọ́n discuss lọ́dọ̀ tí wá ìtẹ́yìn ò ṣe allow àwọn èèyàn
kàn question lórí tẹ́yìn náà gbàgbọ́ àbòsí nìyẹn náà èmi ò lè fẹ́ ṣàbòsí mo sọ pé eléyìí ẹ̀kọ́ nípa ìṣẹ̀ṣe àti òrìṣà nìkan ni no Bible no Quran no Jésù no Muhammad mo ṣàbí ìrọ̀lẹ́ Sunday lẹ̀ bí mo ṣe ní ìjẹta láago 5 rọ̀lẹ́ àmì láago 4 àbọ̀ Christianity àti Jésù ṣẹ́gẹ̀ àlìráyè ka Bible Christian àlìráyè contribute mo tún wá mú platform kan lẹ̀ Muhammadu àti Ìsìlámù so wọ́n lè sọ nípa Muhammadu ó sọ wọ́n sọ kájọ discourse ẹ̀ ń bẹ̀ ṣe pé àwa ṣe justice tẹ́ ẹ̀ bá lè ráyè sọ̀rọ̀ nínú bíi tẹ́ fẹ́ bú Allah ẹ fẹ́ Muhammadu ẹ máa bọ̀ níbẹ̀ yẹn ẹ̀yin náà ẹ fàyè irú ẹ lẹ̀ ms bàbá àǹkó ẹ fàyè irú ẹ lẹ̀ tó yẹ pé society wà nù tẹ́ ń ṣe tó yẹ pé ní sincerity pẹ̀lú tẹ́ ń ṣe ẹ fàyè irú ẹ lẹ̀ ní tẹ́ ń ṣe ń bà yín ni pé tá a bá tọ́ bọ̀ òrìṣà ẹ máa sá lọ torí ẹ̀ mọ kankan pa ẹ̀ you know next to nothing lè ṣe lè allow àwọn èèyàn ẹ̀ ń pa náírà ẹ̀ ń pa dọ́là ẹ̀ ń pa pounds ẹ̀ ń pa dutch ẹ̀ ń pa euro ẹ̀ ń pa gbogbo ẹ̀ ẹ̀ wá ní ẹ̀yà gbàlẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ wa ni bí èèyàn bá fẹ́ gbalẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀kẹ́ ìkókó wa dúró kò lé kẹ́ wá dúró ń lé pé àwa lọmọ ogun alákọ̀ọ́kọ́ tó yẹ kẹ́ dúró ìlú èèmọ́ lẹ́yìn wà náà alọ́kọ́ wà ní Germany àbí olóyè kó wà ní France ẹ̀mẹ̀bọ̀ wà ní UK ṣẹ́jọ́ kó ń lo òyìnbó ẹ̀ ń gba atẹ́gùn lóyìnbó sára ẹ wá filẹ̀ bàbá yín lẹ̀ wọ́n bà á jẹ́ ẹ wá lórí TikTok ẹ̀ ń wí tó wù yín that's nonsense ẹ̀ kọ́ lẹ́ ń bà lẹ́ Yorùbá jẹ́ náà ó yẹ kẹ́ wálé ẹ máa bọ̀ nílé ẹjájọ túnlẹ̀ Yorùbá ṣe tẹ́ pẹ́ ní sincerity so tẹ́ fẹ́ ṣe justice ẹ̀dá platform kí ẹ̀fọwà Yusuf Michael bolúwa ti fẹ́ jẹ́gẹ́dẹ́ kó ìwọ mọ́ ọlọ́run àdá sí má wàá má sọ̀rọ̀ lẹ́yìn ètò inshallah náà bó máa lọ ni pé so ìdíbí ètò fẹ́ wáyé yẹn dialogue yẹn bó ṣe gbọ́dọ̀ lọ ní àfáwọn àlífà àgbà ẹ gbọ́dọ̀ question wọn nípa pẹ̀lú ògbé mìíràn máa ń bẹ̀sẹ̀ I'll be live with you inshallah ní on the 30th of January yẹn àjùmọ̀ live lágùn mẹ́sàn-án pẹ̀lú ògbó ọlọ́run kí ló máa lóko ló ń sọ̀rọ̀ kí ló máa fara ìgbò àdè kó náà jájọ pàdé àtàwọn ọmọ èṣù wọn fẹ́ wá láti rẹ́ ms bàbá lórí àwọn tó kú ẹ̀ àtàwa ẹrú Allah tàbí àbọ̀n ṣe dialogue ọlọ́run kó yẹ kẹsẹ̀ wá pé kó ju wá pé pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀yẹ gbọ́ àwọn ìwọlé kájọ discuss lórí báwo ló ṣe kí debate yẹn lọ tó ráàfin ààbò sí. mo ti ń gbà àwọn ìwọlé o ìmọ̀tọ́ yẹn tó àti ìwọlé o. mo ti gbọ́ àwọn mẹ́rin wọlé náà tí wọ́n ti send request mi dẹ̀ rí wọn báyìí o. àbọ̀n ti kú o mẹ́rin. ẹ̀já ṣe pàápàá tó mú lọ ní pé mo kí come to Islam mo mú lọ ní pé debate yẹn on the 30th of January ló máa wáyé láàrin àwa ẹrú Allah àti àwọn ọmọ èṣù ṣẹ́gẹ́ àwa ẹrú Allah látọ̀rọ̀ àfáwà alifagba láti ọ̀dọ̀ ọmọ èṣù tó jẹ́ olórí wọn jẹ́ ms bàbá ọmọ èṣù làwọn yẹn ẹ̀wọ́n ti èṣù dé wọ́n ṣọdún bàbá wọn ọmọ èṣù gbogbo wọn ọmọ onílé oríta ọmọ abániwọ́ ọ̀ràn bá àrídá gẹ́ẹ̀tì àwọn ọmọ abániwọ́ ọ̀ràn bá àrídá àwọn ọláfẹ́ lọ bá o ní January 30th inshallah by 9 p.m. àwọn ọmọ ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ̀lẹ́kún
àwọn ọmọ ẹlẹ́kùn sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ àwọn ọmọ onímíṣumí láàróyè ń ṣù fún àwọn ọmọ èṣù la fẹ́ bá ṣe dáálọ́ọ̀gì o àwọn ọmọ èṣù ó lé oríta àwọn ọmọ èṣù ó lé oríta ni la fẹ́ wá bá ṣe dáálọ́ọ̀gì so ẹ̀yin ẹrú Allah tá a jẹ́ mùsùlùmí orí péjì ọba Solomon la máa lò àwọn náà choose ẹ̀ páwọn ò fẹ́ any other page jórí péjì ọba Solomon lọ no problem tó ń sọ ni pé àwọn rí pé ó wà sincere kò dẹ̀ kí n ṣe partiality no problem àwa náà ready láti ṣe kíni láti bá yín ṣe é lórí ibẹ̀ we are ready for you mo rò bóyé ara àwọn tá a tán request mo kí ìmọ̀mù wa Zakaria ẹ káàbọ̀ sà mo ti accept request wọn mi rẹ́ anybody wọn so kò jẹ́ just jẹ́ ẹ̀yìn náà wọlé náà. wọ́n ti já padà ìmọ̀ TCFD ọwọ́ lọ́lẹ̀ ti padà so mo ní àwọn ọmọ èṣù láàlú ògiri òkiri oko kò ń ṣe ògiri oko wọn moríkì bàbá wọn ni o wọn moríkì dádì wọn ni o òkiri oko ẹni tí máa ń lẹ̀kọ̀ọ́ káàkiri ọkàn ní network àwọn ni ẹni tí máa ń lẹ̀kọ̀ọ́ káàkiri náà ń pè bẹ́ẹ̀ láti ilẹ̀ ọmọ ọ̀tá ni èṣù ọmọ ọ̀tá ni torí Kétu níbẹ̀rẹ̀ náà ti bí Kétu níbẹ̀nẹ̀ mo ti lọ sí wàá sí ìlú yẹn rí ibẹ̀ náà ti bí kò ń ṣe irúnmọlẹ̀ kankan wọ́n ń tàn wá ní irúnmọ̀kan mọ́lẹ̀ ìyẹn làwọn ms bàbá ń kó mọ̀ nǹkan mọ̀ nìyẹn tí wọ́n mọ̀ nìyẹn bọ̀ àwa fẹ́ kí n tán mọ̀ kó yé wọn a fẹ́ mẹ́rin tó yẹ jàgídíjàgan láàrin àwa àti wọn àwọn egbò tó ń sìn òkè gbogbo tí wọ́n sọ yẹ ìyọ̀sí mo gbé èṣù kéèyàn máa lẹ̀kọ̀ káàkiri òkiri oko ẹ̀jẹ̀ tá ló máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ tó wá lé ní ọmọ ìpátá ọmọ ìpátá ló máa ń ṣe bẹ́ẹ̀ náà kó máa kàn lẹ̀kọ̀ sórí òrùlé olórùlé máa lẹ̀kọ̀ kiri ìpátá ọmọ ni so béṣù ṣe rí gangan nìyẹn ẹ̀yin náà máa worí kẹ̀nà abániwọ́ ọ̀ràn bá ò rí dá so tó bá kàn jókòó peacefully tẹ́mi ẹ balẹ̀ tó pé wàhálà ọ̀sẹ̀ kò sí ló sì òun máa bá ẹ wá wàhálà tí wàá máa rí ìfòró ẹ̀mí tẹ́mi ò ní balẹ̀ èṣù ló máa ń báyàn wá oríkì ẹ̀ nìyẹn sáwọ́ bú èṣù o àbúrárá wa àbúpàpà oríkì tẹ́ ẹ fún bàbá yín làbá yín kì í àbẹ́ká wà kí dáàdì yín ni sọ à ń kí dáàdì yín ẹ má bínú o tó bá jọ ebú kò ṣe ebú so ọ̀rọ̀ dáálọ́gì yẹn ni mo gbé wá mo rẹ̀ pé contribution àwọn èèyàn mi rí àwọn ọmọ èṣù kí wọ́n gbórí wọlé ká tún jọ fà á pé òkè o ṣé condition yẹn dà bí ò dáa ẹ get ṣé condition yẹn dà bí ò dáa ó dẹ̀ dáa nǹkan kò ní dá hello spelling hello dictionary dialogue peaceful interaction ni sọ tó mọ̀ máa sọ sí wọn mọ̀ o gbọ́dọ̀ bú mi èmi náà dẹ̀ ní bú ẹ tá a fi parí ẹ̀ a gbọ́dọ̀ búra wa tá a fi parí a gbọ́dọ̀ búra wa kódà a gbọ́dọ̀ lo ọ̀rọ̀ tó máa jọ èébú tọ́wìn dialogue nìyẹn kò lè rí jà mo sọ pé kọ̀ọ̀nìyàn kankan gbé wá yẹn kò lè work rédíò ní gbarú ẹ̀ láìláì wá ti rédíò yẹn pa torí kò ibẹ̀ fẹ́ sọ tẹ́ẹ̀mí sọ ọ̀rọ̀ kan tó yẹ kó lè wà lákọọ́lẹ̀ táwọn èèyàn mọ̀ tó máa bí wọn nú
ọ̀rọ̀ wà lákọọ́lẹ̀ gba àwọn èèyàn ọmọ ó máa bí wọn nú so bíbí wọn nú yẹn come to Islam ẹ káàbọ̀ so bíbí wọn nú yẹn ló máa dá wàhálà alẹ̀ bíbí wọn nú yẹn ló máa dá wàhálà alẹ̀. Salaam alaikum. Wàhálà sàn tó la jàre come to Islam ṣe lálẹ́ wa. Lára la wà dúpẹ́ lọ́wọ́ náà ẹ̀rẹ̀ kúrin ọjọ́. ẹ wo irin ní ẹja rẹ. Oríire tí mọ́tò náà pẹ̀lú ọgọ́lọ́ kò ní jáàmù. àmì o àmì o. Yes sir. Now lórí ọ̀rọ̀ debate yẹn ká mọ̀ tí mo speculate because èmi mọ̀ pé MS Baba fẹ́ sá bọ̀ ká kàn mọ́ sọ pé kí ni ká agree pé yóò wá. Nǹkan tí ó ń jà fún pé òun ò ní gba ìbéèrè then tí o bá ti mọ̀ pé òun ò lè gbà bẹ́ẹ̀ a jẹ́ pé nǹkan tó ń sọ pé ká lọ́mọ ṣe ń lè wá a jẹ́ pé kò yé òun gan. òun kò yé òun náà ẹ̀nà. So kò nídìí kó ẹsẹ̀ mọ̀ pé àwọn yẹn pé ẹ mọ̀ lọ lé yín ẹ lọ bèrè tí wọ́n ń ṣe now okay ká ní nílé wa Ògún náà ń sìn nílé wa tẹ́mi dẹ̀ rí i pé bó ṣe ṣàlàyé Ògún yẹn fẹ́mi kò make sense Islam ló make sense fẹ́mi a jẹ́ pé Islam náà máa padà sí nìyẹn. ẹ̀nà nílé tí wàá dẹ̀rẹ́ tí wàá tẹ̀ délé. àwọn tó dẹ̀ yé àwọn ò fẹ́ ṣàlàyé ẹ̀. àbí àwọn tó yé mo fẹ́ ṣàlàyé. ẹ ó yé wọn náà tí wàá yé wọn ní pé wá sí náà. àbí o tẹ́mi bá tẹ̀ délé wa ní ti pé kí náà ń sìn lé wa nǹkan tó dájú ni pé náà ni pé nǹkan tó sọ fún mi ni pé Islam náà ń ṣe ń lé wa. àbí. nǹkan tó ń ṣe lé tàwa nu so dádì mi alájí kí wọ́n á tó ń ṣe lé wa tọ́jú Islam lọ. àbí bó ní ká padà sí. ọkàn ní ká kí n dá sí tó náà ní sàlámù àlejò. tí wàá lájà rẹ ọdún sáà tó láyé ṣeun ẹ̀rùn lọ kẹrin. so gbọ́dọ̀ ń lọ ni pé bí dialogue ṣe máa lọ nìyẹn ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ question MS Baba báwọn tó bá jọ wá nípa ìtọ́níkà padà sí kí làwọn gan mọ̀ ń pa Ògún kí náà mọ̀ ń pa Ọya Ṣọ̀pọ̀nná Ọbàtálá Olúwẹ̀rí àbí kí náà ń pè é Iyemọja Olókun kí náà mọ̀ ń pa ẹ̀ kan bí abúti kan tiẹ̀ wáyé tí ò ti wà yìí dín sáwà ṣàpá wọn sí àwọn as advocate of àwọn òrìṣà àwọn alágbẹnusọ wọn no problem so afẹ́ bá àwọn agbẹnusọ sọ̀rọ̀ àfọ àlífà àgbà ń sìn àwọn alágbẹnusọ ìsìlámù níjọ́ yẹn àwọn agbẹnusọ fáwà àwọn kan máa spectator làwa ká máa wò pé òkè báwo ló ṣe ń lọ àwọn kan lose anything àwọn lè béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn olóòṣà lọ́wọ́ àwọn ọmọ èṣù káwọn èṣù lè béèrè lọ́wọ́ àwa mùsùlùmí tá a jẹ́ ẹrú Allah ẹjọ́ kí ló fi ń dùn tó yẹn tá a bá ní ṣàbòsí.